Òun wá ọkọ o, mo ti ṣe tán láti fààyè gba ìfẹ́ nínú ọkàn mi. Òṣèré àti adẹ́rìn-pòṣónú ilẹ̀ wa Dámilọ́lá Adékọ̀yà tí àwọn èèyàn mọ̀ sí Princess Comedian ké gbàjarè síta. Ikú dóró àṣàrà ìlú àbáragé ọgẹ̀ ó ti tún sọsẹ́ lágbo àwọn olórin ẹ̀mí ilẹ̀ wa pẹ̀lú bó ṣe mú gbajúmọ̀ olórin ẹ̀mí ilẹ̀ wa Wùnmí Akínàánú Adéoyè táwọn èèyàn mọ̀ sí Omijé Ojú Mi lọ lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Òun wá ọkọ o, mo ti ṣe tán láti fààyè gba ìfẹ́ nínú ọkàn mi. Òṣèré àti adẹ́rìn-pòṣónú ilẹ̀ wa Dámilọ́lá Adékọ̀yà tí àwọn èèyàn mọ̀ sí Princess Comedian ké gbàjarè síta. Gbajúmọ̀ òṣèré àti adẹ́rìn-pòṣónú ilẹ̀ wa ní Dámilọ́lá Adékọ̀yà tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Princess the Comedian ti kéde pé òun wá ọkọ. Òun sì ṣe tán láti fi ìfẹ́ tẹ́ olólùfẹ́ òun lọ́rùn. Nínú fídíò kan tí Princess gbé jáde lórí ìkànnì ayélujára Instagram rẹ̀ ló ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn gbajúmọ̀ olùṣọ́-àgùntàn ní Nàìjíríà. Ó sì ń bẹ̀ wọ́n pé kí wọ́n jọ kí wọ́n ran òun lọ́wọ́ láti mú àfojúsùn òun yìí ṣẹ. Lára àwọn pásítọ̀ tí Princess rawọ́ ẹ̀bẹ̀ sí ni pásítọ̀ Bọ́lájí Ìdòwú, pásítọ̀ Philip Olúbákin, pásítọ̀ Jerry Eze, apọ́sù Joshua Selma àti apọ́sù Fẹ́mi Lazarus. Ní kí àwọn ìránṣẹ́ Ọlọ́run náà ran òun lọ́wọ́ láti wá ọkọ nínú ṣọ́ọ̀ṣì wọn. Princess ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun kò ní olólùfẹ́ kankan lọ́wọ́ tóun wá yìí. Bẹ́ẹ̀ sì ni òun àti ọkọ òun àtijọ́ ti kọ ara wọn sílẹ̀. Nítorí náà òun fẹ́ ọkùnrin tuntun míì. Ní àsìkò àdúrà àti àwẹ̀ ti wá ó sì ti lọ. Ní àsìkò láti gbé ìgbésẹ̀ láti lọ́kọ ló kàn báyìí. Nígbà tó ń dárúkọ àwọn pásítọ̀ náà, ó ní wọ́n máa ń gba àwọn ọmọ ìjọ wọn lámọ̀ràn láti máa gbàdúrà kí wọ́n lè jẹ́ èèyàn gidi. Bí òun sì ti ṣe bẹ́ẹ̀, Princess ní òkú ni ìgbàgbọ́ láìsí iṣẹ́. Lóun ti ní ìgbàgbọ́ fún ọkọ rere àmọ́ àsìkò ti tó fún òun láti gbé ìgbésẹ̀ lórí ọkọ wíwá náà báyìí. Adẹ́rìn-pòṣónú ilẹ̀ wa ìwá rọ àwọn pásítọ̀ pé kí wọ́n jọ kí wọ́n ràn òun lọ́wọ́ láti pàdé àwọn ọkùnrin gidi nínú ìjọ wọn. Pàápàá jùlọ àwọn ọkùnrin tó ti lé lógójì ọdún sí nǹkan bí 50 ọdún tí wọ́n sì ṣetán láti gbé ìyàwó. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ohun táwọn èèyàn yóò sọ, Princess ní kò yẹ kí àwọn tí kò ní ọkọ tàbí tí wọ́n ti kọ ọkọ wọn sílẹ̀ máa tijú láti sọ̀rọ̀ sókè pé àwọn náà nílò olólùfẹ́. Ó ṣàlàyé pé òun kò sọ̀rọ̀ sókè nítorí pé òun ti lélẹ̀, àmọ́ níṣe lòun sọ ohun tó ń dùn òun tó sì múmú láyà òun gidigidi síta. Princess fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kò yẹ kí àwọn èèyàn máa tijú láti sọ̀rọ̀ ìfẹ́ tàbí ìgbéyàwó nínú ilé ìjọsìn wọn. Ó sì júwe ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ọgbẹ́ ọkàn rẹ̀ ti sàn tó sì ti ṣetán láti tẹ̀síwájú nínú ìgbé ayé rẹ̀. Láì wo àwọn ohun tó ti ṣẹlẹ̀ sí sẹ́yìn, Princess ní tóbìnrin bá ṣàlóyún lẹ́yìn oṣù 9 ó yẹ kó lè bímọ. Ní fún díẹ̀ yìí, ọkùnrin tóun bá pàdé báyìí ní láti máa múra sílẹ̀ láti ṣe ìgbéyàwó àbí mọ̀ láàrin oṣù 9. Ó lóun ṣetán láti fi ìbàlẹ̀ ọkàn, ìrẹ̀lẹ̀, ìdùnnú àti ọlá tẹ́ ọkùnrin náà lọ́rùn. Bẹ́ẹ̀ lòun fi ń dá ọkàn náà lójú pé ìgbáyé gbádùn ló ń bọ̀ wá fẹ́. Torí pé òun ṣetán láti fi gbogbo nǹkan tẹ́ ẹ lọ́rùn. Ìní adẹ́rìn-pòṣónú Dámilọ́lá Adékọ̀yà táwọn èèyàn mọ̀ sí Princess Comedian ṣe ṣàlàyé nínú fídíò rẹ̀ yìí. Gbọ̀n báwọn kan ṣe ń gbóríyìn fún lábala àríwísí tí wọ́n ń kí pé ó kú ọkàn akin ṣe. Torí pé kì í ṣe ohun tó rọrùn rárá fún obìnrin láti jáde wá ṣe irú ìkéde tó ṣe yìí. Wọ́n sì ń gbàdúrà fún pé kí Ọlọ́run bá a mú gbogbo èròǹgbà àti àfojúsùn rẹ̀ iṣẹ́. Làwọn míín sọ pé ọkùnrin ìwo ló máa gbójúgbóyà lọ fẹ́ kó lè rán lọ sẹ́wọ̀n bó ṣe ṣe sí bàbá Ìjẹ̀ṣà. Nǹkan tẹ̀ ń sọ fún un pé kó padà lọ sọ́dọ̀ bàbá Ìjẹ̀ṣà kó lọ fẹ́ pé ó ṣàtidé látẹ̀wọ̀n tó rán lọ. Wọn ọ̀rọ̀ báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn èèyàn sọ lábala àríwísí fídíò Princess náà. Ẹgbọ́n ẹ̀yin èèyàn kí lẹ rí sí ọ̀rọ̀ yìí, ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí lábala àríwísí. Ikú dóró àṣàrà ìlú àbáragé ọgẹ̀ ó ti tún sọsẹ́ lágbo àwọn olórin ẹ̀mí ilẹ̀ wa pẹ̀lú bó ṣe mú gbajúmọ̀ olórin ẹ̀mí ilẹ̀ wa Wùnmí Akínàánú Adéoyè táwọn èèyàn mọ̀ sí Omijé Ojú Mi lọ lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́. Ọ̀kan lára àwọn tó súnmọ́ olórin ẹ̀mí tó gbajúmọ̀ dáadáa níbi 20 ọdún sẹ́yìn yìí tipẹ́tipẹ́, ìyẹn ọ̀gbẹ́ni Gbénga Samuel ló fi ìdí ikú rẹ̀ múlẹ̀. Gẹ́gẹ́ bí ohun tí ọ̀gbẹ́ni Samuel sọ, nǹkan bí agogo 10 alẹ́ ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kìíní ọdún yìí ni olórin ẹ̀mí Omijé Ojú Mi papòdà tó dágbére fún díníyàn nílé ìwòsàn kan tó wà nílùú Èkó. Àwọn akẹgbẹ́ rẹ̀ nídìí iṣẹ́ orin ẹ̀mí ló ti ń ṣe ìdárò olóògbé Bùnmi Akínàní tí wọ́n sì ti ń sọ oríṣiríṣi ẹ̀rí nípa rẹ̀. Lára àwọn tó súnmọ́ Omijé Ojú Mi ni Mega Testimony tí òun náà jẹ́ olórin ẹ̀mí sì ti gbé àtẹ̀jáde kan jáde lórí ìkànnì ayélujára Facebook rẹ̀. Ó sì ṣàlàyé pé ṣàdédé ni ọkàn ń fà sí Omijé Ojú Mi ní ọjọ́ ìṣẹ́gun, ìyẹn ọjọ́ tí olóògbé ìjáde láyé. Ní lẹ́sẹ̀kẹsẹ̀ lòún gbá aago tóun sì pé ṣùgbọ́n àwọn kò láǹfààní láti sọ̀rọ̀. Mega Testimony ní ṣùgbọ́n olórin ẹ̀mí tó jáde láyé yìí pé òun padà ní nǹkan bí aago 4 kù ìṣẹ́jú 4 ìrọ̀lẹ́ tí òun ò sì mọ̀ pé ìgbà ìkẹyìn táwọn máa jọ sọ̀rọ̀ nìyẹn. Bí ẹ ò bá gbàgbé, ṣáájú ni Omijé Ojú Mi ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Bí àìlera yìí sì mú un lọ sí àwọn ilé ìjọsìn fún iṣẹ́ àdúrà láti borí àìsàn náà. Tó wá di pé fídíò kan tó gba orí ayélujára kan jáde
jáde lọ́dún tó kọjá níbi tí olórin ẹ̀mí yìí ti jókòó sórí àga kan tí ẹsẹ̀ rẹ̀ méjèèjì sì wú. Wòlíì kan sì ń gbàdúrà fún ìwòsàn rẹ̀. Kété táwọn olólùfẹ́ rẹ̀ rí fídíò yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún. Àwọn tọ́lọ́run bu àṣírí wọn náà sì dáwó fún láti lọ sílé ìwòsàn. Lẹ́yìn náà ni ìtàkùrọ̀sọ kan tó wáyé láàrin olóògbé yìí àtẹnìkan tó gba orí ayélujára kan. Bí tí ẹni yìí ti ń sọ ìran fún un pé àwọn kan ń lérí láti paná ògo rẹ̀. Kì í sì ṣe pé wọ́n fẹ́ paná ògo rẹ̀ lásán o. Ó ní wọ́n fẹ́ fi ṣe ẹlẹ́yà kan tó di pé wọ́n gba ẹ̀mí rẹ̀. Tó sì gba ajínrere Bùnmi Akínláàánú ní ìyànjú pé kó kún fún àdúrà gidigidi kápá ayé má bàa ká. Ṣùgbọ́n pẹ̀lú bí ẹni yìí sì sọ pé òun kò retí ohunkóhun látọ̀dọ̀ rẹ̀. Níṣe ni olóògbé omijé ojú mi gbáyà tó sì fi àwọn ìpè rabandẹ̀ ránṣẹ́ sí i. Bẹ́ẹ̀ ló tún ní òun máa fi ọlọ́pàá gbé nítorí ìran ibi tó rí sí òun yìí. Ní kò ríran sí òun pé àwọn èèyàn ńlá bíi Dangote ń pè òun. Ṣùgbọ́n ó lè rí ìran ibi sí òun tó sì tún lórí láyà láti wá sí abala ìtàkùrọ̀sọ òun láti wá sọ fóun. Àwọn èèyàn sì bu ẹnu àtẹ́ lu ajínrere Bùnmi Akínláàánú nígbà tí ìtàkùrọ̀sọ yìí káàkiri orí ayélujára. Ṣùgbọ́n láti ìgbà tí àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ti káàkiri orí ayélujára ni àwọn èèyàn kò ti gbọ́ nǹkan kan láti ọ̀dọ̀ obìnrin olórin ẹ̀mí yìí mọ́. Bí bá a ṣe jí sí ìròyìn àgbọ́sọgbánù pé omijé ojú mi ti jáde láyé báyìí. Ìròyìn ikú rẹ̀ yìí sì dùn ní gidigidi ṣùgbọ́n kí la fẹ́ bá dẹ̀dà fàájú ká bẹ̀bẹ̀ kó bá wa tẹ̀ sáfẹ́fẹ́ rere kí gbogbo ohun tó fi ilẹ̀ má bàjẹ́. Ó sì bá wa tu gbogbo àwọn mọ̀lẹ́bí àti olólùfẹ́ rẹ̀ nínú.